Ní ilẹ̀ adúláwọ̀, especially àwọn Yorùbá, wọ́n ní àwọn oúnjẹ gidi kan tó yẹ pé gbáǹkọ́gbìn ni ó dẹ̀ máa ń ṣara lóore dáadáa. Àmàlà jẹ́ kan nínú ẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ anáwọn làwọn lámàlà, àwọn Ìbàdàn anáwọn làwọn ní àgúnlá. Gbogbo ìlú ti ń jẹ àmàlà bá títí kan òkè òkun wọ́n ń jẹ àmàlà yẹn dáadáa. Ní báyìí èmi Alase ni mí, mo mú àmàlà dúdú tó yanrantí wá, òun la fẹ́ sè lórí ètò lẹ́nu. Just how to prepare your favourite meal, àmàlà dúdú. So kí ni àwọn èròjà láti sọ pé a fẹ́ ro àmàlà? Nothing special. Èlùbọ́ wa lélẹ̀ àti jọ. Tẹ́ bá notice pé ó ga sókè, jíjọ ẹ̀ ni ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Àti jọ ó máa ń da tẹ́ bá ti ro èlùbọ́, tẹ́ bá ti lọ àbí nǹkan kẹjọ, torí òun náà máa ń ní àwọn particles kankan. Ẹ sọ particles yẹn nígbà kò ní máa fún yín ní wàhálà tẹ́ bá ń rò. So a ti jọ èlùbọ́ ẹ̀ rí pé ọ̀nà méjì mo pín sí. Bẹ́ẹ̀ ni sometimes èèyàn bá ń ro èlùbọ́ lọ, eléyìí ó lè tó, àmọ́ ìgbà mìíràn ó máa ní ìka hard mọ́ lórí iná. Mo ṣe rọra bu eléyìí sí ẹ̀gbẹ́, then a lè ro àmàlà láìsí omi. Àti omi tí hó tẹ́lẹ̀ bọ̀ máa tún gbé sí bíbá, a lè hó kíákíá, a dẹ̀ bẹ̀rẹ̀ lóní pẹrẹu. Àmàlà la fẹ́ sè lónìí, kò lẹ́jọ́ wẹ́wẹ́ nú rárá. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé omi tí hó lẹ́ẹ̀kan. Tẹ́ bá nídìí láti háàdì èlùbọ́ mọ́, a máa háàdì mọ́, but láti ilẹ̀ má yẹ kó omi yín pọ̀ jù, ẹ̀dẹ̀ má yẹ kó kéré. Meanwhile, omi gbóná tẹ́ bá bù, tẹ́ bá jẹ́ kó ẹ máa ṣẹ́kù omi yín sìn, ẹ ti di lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti hó, torí mo sọ fún yín kó gbóná, so omi ti hó. So a máa nídìí láti máa jẹ́ kí tẹ́ bá ti ń fà mọ́ra ẹ máa rí. So ní báyìí omi wa ti hó, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu ká má bàa ṣe tìmẹ̀sìmẹ̀ jù. Ìtọ́ máa fi sọ pé àwọn kan ìfẹ̀mú a máa kàn ń rò díẹ̀ kí ni àmàlà kíákíá ni. Ẹ má dà sí, ẹ ti rí. Ẹ má máa ìdí pé ṣó kókó wà ń bẹ àbí nǹkan, ẹ kọ́kọ́ filẹ̀ báyìí náà. Òun náà máa ń ta o, àmàlà máa ń ta pòpòpòpò báyìí ni. Ẹ má máa ìdí pé èlùbọ́ ló kún gbogbo kíní yìí, kókó wà ń bẹ, ẹ máa rò ó lọ títí tó máa fi fẹ́ mọ́ra wọn. Ẹ ti rí báyìí ń ṣe, ẹ má wọrí, ẹ máa rò ó lọ títí tó máa fi fẹ́ mọ́. Tẹ́ bá ra èlùbọ́ iṣu gidi, ó máa ń gba omi, ó máa ń ṣe kí ni, ó máa ń wú, ó máa ń gba omi tó bá dáadáa. So tẹ́ bá ti fẹ́ lọ ra èlùbọ́, ẹ sọ fún wọn pé kọ́jọ kọ́ fún yín, ṣé gbòógì ni? Ẹ jọ ní comment section, ẹ bá mi ṣe pronunciation ẹ̀ dáadáa. Àgàgà ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ pé yín gangan ni ẹ làmàlà yín. Àbá yín dùn, àmọ́ àwa náà mọ̀ ọ́rọ̀. Ṣé ti rí bó ṣe múrọ̀ wá? Tẹ́ bá rí pé àmàlà yìí kéré kò lè yó àwọn èèyàn, ẹ dà mọ́ àtúfà mọ́ra. Ṣó ti rí yín báyìí? So a ṣe kí ni, a fà mọ́ra. Ṣé ti rí èlùbọ́ yẹn, òun ló ń jẹ́ kó yí roborobo. Ní báyìí màá rọra háàdì omi kínkínní mọ́, so that a lè fi fà mọ́ra. Ṣó ti rí yín? So àtúyí báyìí a tẹ̀. Ṣé ti rí? So a máa yí báyìí. Mo yìí máa ń kọ́ màá ní a máa yí bí steering ni. Ó máa ń dàka mú ìbáwọ́ sọ́wọ́. Ẹ ti rí? Mo fọwọ́ mi torí kò sí bó ṣe. Ẹ ti rí báyìí? Àmàlà yín o pẹ́ ti fàárọ̀, ó ti múrọ̀ dáadáa báyìí. Mo fọwọ́ sọ̀yà fún yín pé kò lè di kókó mọ́. Ní báyìí kò jiná o. A máa fi gbá kọ́kọ́. Ẹ jọ̀ọ́ èwo ni ló ní àwọn èròjà ìdáná lé tẹ́ pé wọ́n ti ń lò láti ọdún gbọ́n. Òun ni kíní mi ò jẹ́ fi ilẹ̀ òun gan fẹ́ lọ. Òun ní ọmọ rogùn mi, ó ti pẹ́ lọ́wọ́ mi bí because ó máa ń fún mi ní nǹkan tí mo fẹ́ ṣáá ni. Ẹ ti rí báyìí, a máa wá rọra bu omi, a máa rọra ṣe díẹ̀ sí àárín ẹ̀ báyìí. A máa rọra bu omi gbóná yẹn, àṣẹ́kùlẹ̀ nǹkan a máa rọra dà sí. Ní báyìí ìwọ tó bá fẹ́ ká mẹ́lẹ̀ kó rọ̀ dáadáa, bu omi púpọ̀ sí. Èlùbọ́ yìí ó máa ń gbó omi. Gbígbó omi tí mo mì ní pé ó máa ń wú dáadáa,
so tó bá rò ó máa ní láti fìlẹ̀ lọ́wọ́ pé ṣé ó fẹ́lẹ́ torí tẹ́ bá rò ó kẹ́ tó bomi sí kó fẹ́lẹ́ dáadáa tó bá ó máa fine lójúbọ̀ tó bá ti tutù ó máa le ṣó ti yé yín so tó olùbọ́ iṣu tó dáa ni but ó máa ń gbọ́ omi òun nìyẹn so mo ṣe rọra fi omi yìí sí ṣe ti rí báyìí ẹ máa wá tẹ̀ sí epo ti hó torí omi yẹn ti hó already bọ̀ èmi láì kó ó tó rẹ̀ mọ̀ pé kò tẹ̀ sí ó jiná dáadáa ẹ jẹ́ ká cover díẹ̀ tó bá ti ṣe làá bá tún fà á mọ́ra fífà làmàlà ẹ rí pé tí mo ṣẹ́kù sí bíbá mi ò papà ló mi ò padà ló mọ́ mo sọ fún yín pé tẹ bá rí pé àmàlà tí mo papà rò yìí ó kéré àǹtí mi máa jẹ àmàlà ọ̀rẹ́ máa rọ tèmi mọ́ o kò ní ìdí láti gbà mo máa ẹ sáré da èlùbọ́ sí kẹrẹ́ra bómi gbóná yẹn sí kẹ sáré fà á mọ́ra omi yẹn pọ̀ àmàmà yìí ẹ máa rọra mo sọ fún yín pé máa jẹ́ ẹ̀yin ni kẹ́ máa control iná yẹn má yẹ kí iná control yìí torí èlùbọ́ omi yẹn máa ń ta kó má lọ tà mọ́ yín lára so ẹ rọra máa tẹ̀ báyìí ẹ ti rí àmàlà yìí kò tí ì rẹ́dì gan ó ti bẹ́lẹ́ bí etí Alase ni mí ìwọ ń kọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àbí Ìbàdàn ta ló ní àmàlà gangan pàápàá ẹ jẹ́ ká mí tiẹ̀ mọ̀ táwọn gbogbo wa ń jẹ ẹ má máa ń di pé ó ṣe wá ń rọ̀ báyìí kò mú rọ ìrọ̀ o just keep stirring stir and turn so ilẹ̀ fi máa ráwọn ìyá yẹn wà ní yá fàmọ́ra jẹ́ kó mú rọ̀ ní báyìí àmàlà yóò tí rọ̀ tó ń tèmi torí èlùbọ́ yẹn ṣe ti mú yé fàmọ́ra àti tó bá pẹ́ nínú fẹ́ jẹ́ kíákíá báyìí bọ̀ mí ìdàpá ṣì máa kọ́ pamọ́ fáwọn èmi tó ti sì ń lé tó bá máa dé jẹ́ ó máa le ṣó ń yé so tẹ bá ṣe báyìí ó sì pẹ̀lú mi láìkẹ́ báyìí ní tèmi kò yọrọ̀ tó nǹkan tí máa tún ṣe nothing serious akọ́tù ti da omi kínkínní sí àfún ní last stir tẹ́mi ṣe ní kíkẹ́ bẹ̀ wọ́n pé kọ́ ta èlùbọ́ gidi fún nítorí ó máa ń wú tó ṣe ń gba omi yẹn ní nídìí èlùbọ́ púpọ̀ ṣe rí wọn ba èlùbọ́ tí mo rò tó ṣe ń dìde so nǹkan tí èlùbọ́ gidi fi da nìyẹn ó dẹ̀ máa ń tètè mú rọ̀ mọ́ra wọn tó wá pé èlùbọ́ mi dáadáa kó tó fẹ́m ní kí ló dé kí la wá ń rò ṣó ti yé yín so ṣe ti rí àmàlà fẹ́lẹ́ bí etí àmàlà yìí sìn ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú tó nípọn àti ọbẹ̀ ẹ̀gúnfe tó yanrantí lèmi Alase mi tí mo fẹ́ fi jẹ báyìí so ní báyìí ẹ wò yàtọ̀ ewé bounce ẹ rí bẹ́ẹ̀ ṣe máa mọ̀ nìyẹn ṣe ti rí so ó yàtọ̀ sí ẹ̀kan ìfẹ́ kó ṣe báyìí ó le bọ́ ilé báyìí ẹni náà bá ń bu báyìí sẹ̀rẹ̀ ló máa lọ ní báyìí máa wá pa iná máa wá ní láti tẹ bá notice àwọn ìyá yẹn máa wá gbé báyìí mo ti gbà wọ́n ti gbé sáàrin ẹsẹ̀ pàkàpàkà bọ́ nísìnyí àlè ṣe yẹn nǹkan tá a máa ṣe náà ni pé àwa máa fà mọ́ra ṣe ti rí ta ló sọ pé kò pọ̀ kẹ̀ Alase so ẹ ti rí ọ̀nà máa fi sọ pé ó yá fàmọ́ra ẹ ṣe rí ṣíṣe wàá dùn àwọn míì tún fi food processor ro àmàlà báyìí mo ní àwòtẹ́ tí wá tán nígbà tí mo ti rí lórí online mo ní kò tẹ̀ sí nǹkan tá à ní rí na everything Muhammed àbí Musa go see for gate bọ̀ báyìí la ṣe ń ro àmàlà tíyàntíyàn ẹ jọ̀wọ́ ṣe ti rí àmàlà wa bá dúró rí wọ́n yẹn ń kó àmàlà rí àmàlà wa rí báyìí reason tí kìíní ṣe lẹ̀ báyìí pé mi ò fi òróró sí inú omi díẹ̀ náà ni ẹ má lọ bu òróró púpọ̀ sí o so that kò ní máa sticky unlike sẹ̀mó máa ń tètè ṣí àmàlà ń tètè ṣí bẹ́ẹ̀ ẹni mo tún ti dégún yìí wá ń ṣe yìí bẹ́ẹ̀ ni wọ́n yẹ kọ́ èmi nìyẹn ẹ̀rọra yìí díẹ̀ so àmàlà yẹn òróró jámàlà best way ta máa ń jẹ lélẹ̀ tóun sábà àmàlà sí abọ́ ọ̀tọ̀ òun sábà ọbẹ̀ sábọ̀ ọ̀tọ̀ yẹn lọ́ǹtìn ni ẹ ti bá ṣe rọra ṣe báyìí ẹ pé kò lẹ̀ mọ́ pẹ̀lú pé mi ò fi kinní sí
lọ́jìkì ẹ̀ ní pé má yẹ kó mi pọ̀ jù ṣá ẹ ti rí a máa rọra fẹ́ báyìí. àmàlà ti délẹ̀ o ta ni fẹ́ jẹ kó máa bọ̀ kó wá wí. Alase Nimi ti dáná tán kó lè fún yín ní look dáadáa tá a máa ń mọ̀ pé yes nǹkan tó máa fi ń jẹ àmàlà rẹ̀ tó dẹ̀ compliment ẹ̀ ní ilẹ̀ wa àwa ọmọ Yorùbá. Gbẹ̀gìrì lélẹ̀ mo ní gbẹ̀gìrì nínú kinní ẹ lọ sínú channel mi ẹ máa rí pé mo ti kọ́ yín bó ṣe ń ṣe gbẹ̀gìrì ẹ ti rí mo ní nínú fridge mo kàn gbé jáde mo dẹ̀ wọ́n mọ̀ ẹ́ so ẹ ti rí báyìí gbẹ̀gìrì ewédú mi lélẹ̀ ṣẹ́rí kí ló ṣẹlẹ̀ gangan Alase Nimi má pa mí náà yes o ẹ má wọrí mo dẹ̀ ti ṣe ọbẹ̀ wa pamọ́ kí ló ṣẹlẹ̀ ká lè bí ò pa bẹ́ẹ̀ yẹn ẹ sọ fún mi pé bẹ́ẹ̀ ṣe ń rí ebi ò pa yín ẹ sọ fún mi ọ̀rọ̀ àbọ̀bẹ̀ díẹ̀ sí bá ṣe ń jẹ àmàlà níbí báyìí òun ni a máa bu ọbẹ̀ lé lórí àá bu gbẹ̀gìrì lé àá bu ewédú lé àwa kọ ẹran rẹ̀ inú ẹran ni o àá ṣe kí ni àá bù mọ́ ṣẹ́tìrì gbogbo ẹ̀ ló ṣọkùtù wọ̀wọ̀ yìí gbogbo ẹ̀ ló ṣe kí ni ló zẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ yìí mo ti fọwọ́ mi tẹ́ bá notice ẹ̀ sí ìrì traces omi ń bẹ̀ èmi torí ẹ̀yin pípò yìí náà ni ọwọ́ dẹ̀ la máa fi ń jẹ àmàlà mi ọwọ́ yẹn fi síbí jẹ́ o ọmọ àmàlà yóò yọrantí ó ṣe kí ni ó débẹ̀débẹ̀ mi ò ní láti dènà pẹ̀lú púpọ̀ ẹ try ìlànà tí mo fún yín bó ṣe ń fa àmàlà mọ́ra tó ń ro dáadáa ẹ rí i pé yes ó máa bẹ́lẹ̀ dáadáa lọ́wọ́ kẹ̀dẹ̀ fi serve kẹ́ fi any soup tó bá wù yín kẹ́ serve ẹ̀ lé ẹ jọ àmàlà yìí ó ṣe kí ni ó ń calling mi ire o ọmọ rí yín lọ́jọ́ mi please subscribe before you go thank you.